بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. آية إذا وجدت لك كما آية àkọ́kọ́ tá a kà lẹ́ẹ̀kan tó ń sọ fún wa nípa fọ́nṣán àwọn ìmáàmù ọlọ́run ní tí ibò yóò ti nínú àwọn ilé kan yìí ni pé ní mọ́sálásí àdínà ọlọ́run wa tó fa àwọn yóò tẹ̀ka wọ́n fi ẹ̀sùn ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti yọ̀ǹda nínú àwọn ilé tọ́lọ́run bá yọ̀ǹda fún wa yìí pé ká máa gbé orúkọ ọlọ́run ọba ga ká sì máa ṣe ìrántí rẹ̀ bákan náà ibẹ̀ ni a ti rí àwọn ẹrú ọlọ́run ọba kan àwọn tó ṣe wípé kátàkárà yìí dí wọn lọ́wọ́ ìṣòwò yìí dí wọn lọ́wọ́ láti má lọ inú ilé náà wọn a máa pààrà bẹ̀bẹ̀ gbòdú aṣọ lọ́sàn-án ní láàárọ̀ ní mo ìjà níbẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ yuqimuna ọmọ náà tí ọlọ́run ọba wọ́n sì ń sàkọ̀mọ́ fún wa yuqimuna sọ̀lá wọn a máa gbé ìrun dúró wa ita'i zaka nínú àwọn yìí náà nínú ìròyìn àwọn ẹni ọlọ́pàá ń sọ yìí ni pé wọn a máa yọ zaka wọn a sì máa bẹ̀rù ọlọ́run ọba wọn a sì máa bẹ̀rù ọjọ́ tí wọ́n pàdé ọlọ́run ọba wọn ọjọ́ tí àtọkàn àtọjú tí ó máa bẹ̀rù èyí ni pé ọjọ́ àlùkìyámà nínú fọ́nṣán mọ́sálásí òun nínú hadithu Anas ibn Malik radiyallahu ta'ala anhu qala Anas sọ fún ọjọ́ ní pé ní baynama nahnu fil masjid ma'a nabi sallallahu alayhi wa sallam ó ní àwọn àti mọ́sálásí pẹ̀lú níjọ́ kan pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba ìdíjà arabiyyun faqama yaqulu fil masjid ó ní níbi táwọn àti mọ́sálásí ń jọ náà bí lárúbáwá oko kan ṣe dénú lárúbáwá tí ń bọ̀ látòkò bó ṣe dénú ó dé báyìí ó bá ń bẹ̀rẹ̀ sí tọ̀ ó dúró sí kọ́nà kan ní mọ́sálásí ibẹ̀ ní tọ̀ sí ṣe pé ará oko kò sí bí ó ṣe rí kò lè ju ara alé tó bàbá lè sọ ara oko káwọn lò wípé tó bá wá ní fíléèjì nìkan ni kódà ìyẹn lè wá nílùú mi ńgbà míì kódà ìyẹn wá ní pọ́ńtì mi ńgbà míì kódà ará oko gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwa ará Nàìjíríà gbàtàbá dé Saudi tó wá rí wípé ẹlòmíràn find it difficult yóò kàn sáà kò ní ibi tí ó tọ̀ sí torí kò sí tírélà bẹ́ẹ̀ sì ni kò sí àlòkù mọ́tò tí wọ́n pààkì tó ti bàjẹ́ tí ó bẹ ẹlẹ̀ tí ó tọ̀ so àwọn wọn bàbá nìkan tó ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn wa wọ́n tún wẹ́yìn kò lè kàn yín máa nígbà tó yẹ pé ní bàbá tí tọ̀ sẹ́yìn ìgiri so àìtí ìgbádùn inú lẹ́tà wà tọ́lẹ́tì máa bẹ̀bọ̀ táwọn èèyàn náà still wọ́n sì máa wẹ́ ẹsẹ̀ ìgiri tí wọ́n máa tọ̀ sí sáà pé àwọn bí làwọn bádámì làwọn náà ará oko ni wọ́n níbi eléyìí tọ̀ káwọn ẹnìkan wá ẹrù bàbá àti tọ̀ lẹ́sẹ̀ ìgiri àbí àwọn tí wọ́n rí sàgbé náà tó ń tọ̀ ní mọ́sálásí wọ́n wá jágbe mọ́ àníbà ní pé ká má jágbe mọ́ sallallahu alaihi wasallam ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ ni wípé nígbà tó parí bùkátà rẹ̀ tán ànábì wá pè pé kó wá ní inna hadhihi al-masajid àwọn mọ́sálásí tọ́ orí yìí la tasluhu li shay'in min hadha al-bawl wala al-qadar sọ́rí àmà tọ̀ ní àbí àmà ṣe ẹ̀gbin síbẹ̀ kò tọ́ fún wọn torí pé ààyè ọ̀wọ̀ ni wọ́n ààyè ìmọ́tótó ni wọ́n àwọn akílẹ̀ bàbá ti níbẹ̀ ànábì sọ̀rọ̀ kò sọ kò dá lẹ́ńdà wípé nta yìí ṣe nìkan rárá ó sọ fún pé lèyí kò tọ́ lẹ́yìn náà ó wá tún kọ̀ntínú láti sọ wípé ní nta máa ń ṣe ń bẹ̀rẹ̀ dhikrullahi azza wa jalla wa salati wa qira'atul Qur'an gbogbo tí ń jẹ́ nàrà tí ọlọ́run ọba ńlámọ́ tí ní mọ́sálásí a sì tún máa kí wọn bẹ́ẹ̀ bákan náà a sì tún máa ń ka Al-Qur'an nínú mọ́sálásí gbogbo ilé ìtawà sọ yìí pátápátá bá a ṣe lè ṣe nínú mọ́sálásí bẹ́ẹ̀ náà láì ṣe nínú ilé wa náà torí pé ń ṣe ọlọ́run sọ fún ọ̀sán lọ́rùn sẹ́nà wípé ká sọ ní àwọn apá kan àrùn wa kájú kó tẹ́ pé nínú ilé wa láti máa kí pàápàá jùlọ àwọn nàwáfílù àwọn ìrun tá a máa ń kí gba ọrẹ ní wọn lé lórí dàbí ká máa kí àwọn eléyìí àmọ́ àwọn ọ̀rọ̀ yẹn fún ẹni pàápàá jùlọ fọ́pọ̀ ní inú mọ́sálásí ọ̀lọ́ ti dáa jù ká máa kí àwọn obìnrin náà kò sí láìfi káwọn náà kí wọ́n lọ sí mọ́sálásí láti lọ kírun
nínú nǹkan tí a tó fẹ́ mẹ́nu bà ní bina'u al-masjid kíkọ́ mọ́sálásí nínú ẹ̀sìn Ìsìlámù kí ni ìdájọ́ rẹ̀ bó sì láti máa ń kọ́ kí làwọn nǹkan tó yẹ kó pé nínú mọ́sálásí. Ìdájọ́ kíkọ́ mọ́sálásí fardu kifaya yìí ni pé ní collective responsibility ní ojúṣe gbogbo àwọn jàmá mùsùlùmí ni ká kọ́ mọ́sálásí sílùú kan. Bí a bá ti lè kọ́ kan tí gbogbo jàmá mùsùlùmí padà pàápàá ọkọ̀ kọ́ mọ́sálásí kan àti bí a bùkátà mùsùlùmí èyí tó kù lẹ́yìn rẹ̀ súnánù ní ká máa kọ́. Àwọn tà kọ́kọ́ ọ̀nà ìyàn ní tìlú kan gbọdọ̀ má ní mọ́sálásí tí gbogbo wọn bá pawọ́ pọ̀ tó bá kọ́ mọ́sálásí wọn ò jọ jẹ́ lẹ́sẹ̀ iwájú Ọlọ́run. Báwọn apá kan wá ti kọ́ mọ́sálásí ẹ̀ṣẹ̀ ti ṣubú fún àwọn èyí tí tó kù. Tàbá wá fẹ́ kọ́ mọ́sálásí kí ni àwọn nǹkan tí ó yẹ kí ó wà nù mọ́sálásí àwọn ìní ń bọ̀. Àkọ́kọ́ òní wípé mọ́sálásí gbọ́dọ̀ dùn ún rí kó dùn ún wò kí ó sì ní mihrab. Mihrabu ni mawdi'u imam àbí makanu salati imam, ibi tí imam wọn máa dúró sí tí ó ti máa kírun ibẹ̀ náà ń pè ní mihrab. tó masalasi yóò ní mihrab àyíwá kọ́ ní masalasi kalẹ̀ bíi town hall tọ́wọ́ pé ní kò ní kankan yóò sá wà sọ̀rọ̀ gidi lásán. ṣùgbọ́n àwọn akọ́ ọ̀rọ̀ tàbá kírun bẹ́ẹ̀ ìrún tọ̀rọ̀ ṣùgbọ́n táwọn sọ ni wípé ní kò ní jọ masalasi tó lójú àwọn èèyàn. Bákan náà nínú àwọn kata tó gbọdọ̀ rí tó yẹ káyọ̀ mọ́sálásí ni wípé ká rí ààyè ọkùnrin ká sì rí ààyè obìnrin. Ní ààyè láyé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ààyè obìnrin ẹ̀yìn ní máa ń wà, so ààyè ọkùnrin yóò wà ní iwájú mọ́sálásí. Ó sì wà bẹ́ẹ̀ títí di òní, ṣùgbọ́n lónìí a tún rí wípé Ọlọ́run ti kí àwọn mùsùlùmí gbà míì àwọn máa ní mọ́sálásí tó dẹ́ wípé ní yóò jẹ́ alágbèéká táǹpé ní pẹ̀tẹ́sì. Eléyìí náà kò sí láti ń bẹ̀. Èyí tó dáa jù lẹ́gbẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan òní kí ìmáàmù wà ní ìsàlẹ̀ káwọn obìnrin kí wọ́n wà ní òkè káwọn ọmọ kírun tí wọ́n ní lókè. Ní àsìkò sí tá a bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń ṣẹlẹ̀ láwọn ìlú àwọn mọ́sálásí báyìí táwọn jàmá ọkùnrin máa wà tí wọ́n máa kírun nísàlẹ̀ tí wọ́n pa àwọn obìnrin wà lókè. Ntí wọ́n fi ń tẹ̀lé ìmáàmù òní microphone pàdé pé microphone dé òkè. Àmọ́ máa tẹ̀lé nígbà tí sọ pé fún àpèjúwe àsìkò àmìnà environment ti wa iná lè lọ tí àwọn obìnrin tó wà lókè òní máa nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ mọ́. Ọ̀rọ̀ máàmù kò lè tókè. Kódà bí gbogbo làdáni ìbámu ti pọ̀ tó náà ó ṣe é ṣe káwọn ará òkè àwọn táwọn àlókè kí wọ́n má gbọ́ nǹkan tí máàmù ń wí. So wọn máa sábà béèrè irú ìbéèrè yìí á fẹ́ kí àwọn àfáwà tí wọ́n bá ní kọ̀ǹfàmù ìdáhùn sí wọn. Nínú èyí tí ọwọ́ fẹ́ jẹ́ bíi pé tí ẹ̀ bá ṣẹlẹ̀ tí àwọn táwọn wà lókè ti sọ̀rọ̀ tí wọ́n máa líǹkì láàrin àwọn alátàlẹ́ ti gé tí ó ṣe ni pé ọ̀kan nínú àwọn obìnrin tó wà lókè yóò di ìmáàmù wọn, so yóò máa kírun fún wọn. Òun ni ó kọ̀ǹpìlìtì ìrun fáwọn tó kù yóò gbà tí wọ́n fi jọ lára jàmá tí jàmá wọn ò ní bàjẹ́, tàbí kí oníkálukú kó dá ìrun títí ẹ̀ kí. Option kejì nu option ẹlẹ́ẹ̀kẹta òní kí wọ́n bírèkì ìrun àmẹ́lẹ́yìn wò tọ́ torí pé Ọlọ́run bá sọ fún wa wípé ayọ̀lẹ̀ bí ní aláàmà àti ọ̀làwà tó wà sóyá wàdà tó tó pẹ̀lú àmàlẹ́kọ̀. Ọlọ́run ká má ba iṣẹ́ wa jẹ́, so ìwà bírèkì ìrun wọn nígbà tí wọ́n ba iṣẹ́ wọn jẹ́ òní eléyìí. Nínú àwọn ọ̀rẹ́ kábílá wọn mọ́sálásí òní àlìmánára ìní mínárẹ́tì tí àwọn yọ táǹpè ní sóró eléyìí náà lára àwọn nǹkan tí ó yẹ kí a máa rí gẹ́gẹ́ bí sọ àwọn hadithu Zayd ibn Thabit ọmọ Zayd ibn Thabit radiyallahu ta'ala anha qalat kana bayti awwala bayti hawla al-masjid. Ọmọ Zayd ní ilé òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Madina ológajù ní Madina. Fakana Bilal yu'adhdhin fawqahu, orí rẹ̀ ní Bilal máa ń gùn tẹ́lẹ̀ títí máa ń lè pè wọn. Min awwal ma adana ila bóyá ní sallallahu alaihi wasallam nígbà tó kọ́ máa ń pè wọn títí
tí òjíṣẹ́ ọlọ́run afẹ́ ní pé tó fi kọ́ mọ́sálásí rẹ̀ tán فكان يؤذن بعد ذلك على ظهر المسجد وقد رفع له شيء فوق ظهره lẹ́yìn náà nígbà tí wọ́n kọ́ láti tán wá rọra yọ ààyè kan dókì kì í ṣe manara àmọ́ òun láti fi manara ti sìn láti fi wí wọ́n yọ dókì mọ́sálásí ibẹ̀ ni Bilal náà wá ń gùn tó ti máa lọ lé pé ìran tó lẹ́yìn náà lára súnánù tó yẹ kó wà lára mọ́sálásí òun náà ni ó wà lónìí lára àwọn nǹkan tí a tún jọ pẹ́ńtùdà ní wípé nígbà tá a bá ti kọ́ mọ́sálásí tán táwọn nǹkan tó fi lára àwọn tó kó wà ń bẹ́ oní alimakitaba library ibi táwọn èèyàn ti máa lè máa kàwé tí wọ́n lè máa lékún lẹ́sìn ìmáàmù tá a sọ lẹ́ẹ̀kan wípé onídìí kó máa lékún tó ti máa lékún lẹ́sìn library bákan náà hamamat tọ́ílẹ̀tì táwọn èèyàn lè máa ti ìsì ara wọn èèyàn fẹ́ tọ̀ ló fẹ́ yàgbẹ́ ni oyè kó wà ní inú mọ́sálásí bákan náà nígbà tá a bá dá ilé ìtàn tá a kọ́ mọ́sálásí tán nínú nǹkan tó kọ́mọ̀ láwùjọ wa ni wípé wọ́n ní wọ́n fẹ́ sí mọ́sálásí iftitahu al-masjid celebration pa fẹ́ sí mọ́sálásí eléyìí ohun lẹ́yìn ìwádìí àárí ẹ̀rí fún pé àwọn adájọ́ pé pẹ̀lú ògùn ọlọ́run June 12 òun ni ọjọ́ tí a fẹ́ ọkùnrin mọ́sálásí wa eléyìí kò sí ẹ̀rí fún ó dàbí wípé ceremonial style wa nílẹ̀ Yorùbá tó yẹ pé a ti adopt sí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe àfi káfàyẹyẹ kásẹ̀ pátí so kódà ó ti wá affect wa débi pé ẹ̀sìn wa gan-an a ti fẹ́ sọ ijó àti ìlú a ti fẹ́ sọ ọjà ẹ̀sìn ọlọ́pàá tó ń pè ní àkíkọ̀ ìkómọ kò sí nǹkan kan tí ìkómọ ṣe pẹ̀lú kálẹ̀ máa tó pátí ìṣe ìyàwó kò sí nǹkan kan tó ní ń ṣe pẹ̀lú kálẹ̀ máa lùlù àmọ́ stáì wa àṣà wa òun ló sọ di wípé à ń ṣe lé nípa báyìí nta fi sí mọ́sálásí òun náà ní kíni tahiyatul masjid bàbá ti kọ́ mọ́sálásí tán náà parí rẹ̀ sókè ní kálukú wọnú mọ́sálásí ó sì yàn náfìlà rákà méjì sọtáǹpé ní tahiyatul masjid ọjọ́ ti lọ bọ̀tá kàn fẹ́ nínú administrative mọ́sálásí bó la ṣe ń ṣe ìdára mosque àwọn wo sì ni wọ́n ṣe ìdára mosque náà àwọn tí wọ́n ṣe ìdára mọ́sálásí òní ìmáàmù wa àti sàlàyé ìmáàmù náà àwọn tí wọ́n ṣe ìdára mọ́sálásí òun náà ni muadhinu àwọn tí wọ́n pè wọn àti sàlàyé àbámọ́ba díẹ̀ nípa àwọn tí ó pè ìrun náà so nínú àwọn tí wọ́n tún ṣe ìdára mọ́sálásí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá òun ni àwọn olóyè mọ́sálásí gẹ́gẹ́ bí balógun àdínì gẹ́gẹ́ bí ìyá àdínì gẹ́gẹ́ bí májèóbàdé àdínì gẹ́gẹ́ bí òṣùpá àtẹ́sẹ̀ṣe agbẹ́sìnga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà àwọn ẹ̀ka tó sọ wípé wọ́n ń jẹ jàǹdùkú àdínì àti àpá tó náà ń jẹ oyè tánlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí àwa náà bá ti dákọ rẹ̀ àmọ́ ìṣe pé ní kíláàrì kò tọ́ onídìí kásẹ̀ náà wáyé fún jàǹdùkú àdínì eléyìí kò sí nọ́ọ̀sì torí pé Islam ò promote tọ́gbì Islam tó ṣe ni pé ká mójútó àlàáfíà lọ àmọ́ wọn tó kù balógun ni ìyásúná àdínì àbí ìyá àdínì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí a lè pè ní èèwọ̀ pọ́nbélé a sì lè sọ wípé ó tọ́ pọ́nbélé torí pé a rí àwọn ìṣesí kọ̀ọ̀kan láyé òjíṣẹ́ Ọlọ́run ọba náà tó fẹ́ jọ orú àwọn nǹkan wọ̀nyí láyé wọn pàápàá jùlọ láàrin àwọn obìnrin tó wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí oníṣẹ́ ọba fẹ́ ṣe lásìkò náà yìí sábà máa ṣe àfitì irúṣẹ́ bẹ́ẹ̀ sí ọ̀dọ̀ ọ̀kan lára àwọn àgbà obìnrin sàdé táǹpẹ̀ ní Ummu Atiyya radiyallahu ta'ala anha so wọ́n lọ òkú ni wọ́n lọ sí ìdí ni àtàwọn sẹ́mi ìyá yìí sàgbé yìí ni òjíṣẹ́ Ọlọ́run bá wọn ń sọ fún wípé ó pa àwọn obìnrin láṣẹ pé ká ṣe nǹkan báyìí tó ń ṣe wọn fẹ́ kí wọ́n ṣe so bóyá yìí òun ni
àwọn àlùfáà àdìjọ nílẹ̀ Yorùbá ni wọ́n translate sí ìyá súnà tàbí àwọn náà kàn àkọ́ìtẹ̀ nìkan ní obìnrin tí ó máa coordinate àgbẹ̀sẹ̀ àwọn obìnrin tàbí pé ní kò rọrùn pẹ́ẹ́pẹ́ ìmáàmù náà yóò máa wọ̀sọ̀sọ̀ láàrin àwọn obìnrin ìmáàmù yìí wọ̀sọ̀sọ̀ láàrin obìnrin olóbìnrin tó nípa báyìí irú ìyá súnà á rí pé a rí ibi tá a lè gúrùpẹ̀ sí nínú òfin àmọ́ ètò ìwà ní tọ́jú pé ká wá sọ́dọ̀ yìí afẹ́ ayé àbí ká sọ di oyè tó ṣe wípé oyè lásán ni kò lò fún òun ni ẹni tí ń jẹ oyè tàbí ìyá àdínì gan àrí wípé òun gan fúnra rẹ̀ ó nídìí ká dá a jòkólẹ̀ ká wá kọ́ ní àdínù dáadáa kó tó wá di ìyá àdínì àjẹpẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìyá àdínì àti bàbá àdínì tí wọ́n tọ́ sí ni kí wọ́n jẹ́ ọmọ àdínì tó kó tó di pé wọ́n ṣẹ̀ wá graduate wọ́n ṣẹ̀ wá lọ di ìyá àdínì tó nínú àwọn functions àbájúpé ìdára mọ́sálásí ìṣe ètò òfin mọ́sálásí ti amẹ́nẹ́nubà òní eléyìí àwọn kan máa ń tọ́jú pé ní sọ kí àwọn kan tó tọ́ nínú nǹkan tá a lè ṣe ní mọ́sálásí àwọn kan tí tá a lè ṣe náà kan tá a lè ṣe ní mọ́sálásí òní alẹ́kí ìrun jánásà ní mọ́sálásí kò sí láì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májèmọ̀ kí a rí pé kò sí kankan tí ó jẹ́ nǹkan ẹ̀gbin látara òkú náà bákan náà sọ̀látùl ìdẹ́yìnì fil masjid kíkírun ìdù méjèèjì ní mọ́sálásí ǹjẹ́ ó tọ́ àbí kò tọ́ èyí tó dára jù ó ní kí a lọ kírun ìdì ní pápá ibi tí wọ́n ti ń kí ìdì àmọ́ tí ìdí bá wà fún tí àlọ́lú bá wà fún kì í ṣe òwò ni kákírun ìdì nínú mọ́sálásí ṣùgbọ́n kan náà àwọn kan tó kọ́ àlejò nínú mọ́sálásí ò ní ápùlẹ̀ká kò sí láti aláṣiṣọ igi nínú mọ́sálásí gẹ́gẹ́ bá a sọ wípé igi nínú mọ́sálásí ó yàtọ̀ fún bá a ti ń ṣe igi nílẹ̀ Yorùbá èyí tí àwọn onímọ̀ ń sọ fún wa ní ìsìn pé kò tọ́ òun ni bá a ti ń ṣe nílẹ̀ Yorùbá torí pé igi ní Yorùbá kò sí yóò la orin lọ ilé Yorùbá ní mọ́sálásí àmọ́ ẹnu ápùlù nìka pẹ̀lú àwọn orígun rẹ̀ lásán tí ó wà ní sẹ̀ríà lẹ́yìn òkú sílẹ̀ ìpín nínú rẹ̀ bákan náà ìmọ̀ àti mọ́sálásí lẹ́yìn náà wáyé pé ní ìdí bọ́lá ọ̀fọ̀ òkú sílẹ̀ ìpín tí ò bá nídìí sọ̀rọ̀ yẹ ká máa ti mọ́sálásí àwọn kẹfẹ́tà pé a rí i pé àwọn èèyàn máa ń gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn máa gbé òkè rẹ̀ ní àbí máa gbé ìsàlẹ̀ rẹ̀ lẹ́yìn náà ká kéèsì sọ̀rọ̀ ìgbọ́n dáa jù ní pé kí mọ́sálásí ó jẹ́ àìtá ti máa kí òun pàndélé láìsí nǹkan mi bẹ́ẹ̀ fúlára àwọn kan tí òun láwọn kéèsì òun ni ká máa decorate àti ká máa design mọ́sálásí so kápọ̀ wẹ́dà ni ká kọ oríṣiríṣi nǹkan sínú rẹ̀ kó dáa tó báyìí tó bá burú jù òun ká wáyé máa ya fọ́tò sínú mọ́sálásí àbí ká máa gbé fọ́tò àwọn èèyàn kan sínú mọ́sálásí eléyìí kò tọ́ bákan náà èèwọ̀ ni kí ká sìnkú àbí ká kọ́ mọ́sálásí sórí sàárè a sì gbọ́dọ̀ kọ́ mọ́sálásí sí ibi tó ṣe wípé sàárè wà níbi kẹ́bílà rẹ̀ torí pé lẹ́yìn ìbò lẹ́yìn nǹkan tí ò da nǹkan tí tá a ti mọ̀ ní láti ráńdọ̀ nǹkan tá a ti sọ látàrọ̀ yìí àwọn ìmáàmù wa wọ́n bá ti sọ wípé wọ́n kọ́ bí òṣùwọ̀n sòkòrò kó sanwó lẹ́sàn-án rẹ̀ lílo ìmáàmù àti mọ́sálásí ọlọ́run san àwọn ìjọ yìí tí wọ́n ṣe ìgbésí ìjọ ìdòkó yìí ní lẹ́kọ̀ọ́ ọlọ́run san ní lẹ́sàn-án àti rí nísì díẹ̀ nínú àwọn àǹfààní ìmáàmù àti díẹ̀ nínú ojúṣe ìmáàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù tó ṣe wípé wọ́n máa ń àbíòsì tí wọ́n máa ń sin mọ́sálásí lò àbí tí wọ́n máa ń sin àwọn ipò yìí náà lò ọ̀pọ̀lọpọ̀ wọn alihamudulilayi àwọn ni wọ́n kéré púpọ̀ nínú àwùjọ wa ṣùgbọ́n tí ń fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù yìí oníwọ́gbà wípé ipò ìmáàmù ipò ọ̀nà àjẹni àìjẹ́pẹ́ wọlé ẹ̀ka wípé ìmáàmù yìí ṣe ipò ọ̀nà ìjẹ ipò ẹ̀sìn ni tẹ́gbà mọ ọ̀rọ̀ ní ẹ̀sìn tó láti lé ìdádúró wọn lágbà wípé ìmáàmù ló ní di àbóyá kí àwọn ọ̀kan nínú àwùjọ mùsùlùmí àkọ́kọ́ kí wọ́n tẹ́kì àwọn sí àwọn ìmáàmù kódà kò sí láì fi kí àwọn ìmáàmù náà ní owó tí wọ́n máa gbà lọ́dọ̀ ìjọba torí báwọn náà ṣiṣẹ́ fún ìjọba
torí pé wọ́n maintain peace nínú ìlú wọ́n sì ń complete àwọn tó ń bẹ lábẹ́ wọn sọ̀rọ̀ náà wọ́n ṣiṣẹ́ so kò sí láì fi bá ṣe ń fún àwọn gbé ọba aláyé táwọn kan lówó káwọn kan lé náà lówó bákan náà láti dẹ́kun àwọn ìwà díẹ̀díẹ̀ tí ń tẹ̀ lápò látàwọn ọmọ mi gbogbo àwọn ọmọ kéwú ẹ̀jẹ̀ káwọn wípé kéwú tá ń ké kò hàn náà fún wa láti lé lọ́wọ́ gbogbo àwọn àfáà tàbí tájọ owó yìí àfáà ni wọn oníkálukú sì ló ní iṣẹ́ tí ẹ̀ ti ń ṣe so ìmáàmù lẹ́nu kọ̀ọ̀kan wọ́n sì ní iṣẹ́ tí wọ́n ń ṣe básìkò náà bá tó alhamdulilayi wọ́n lọ bí o bá máa ti kírun náà wọ́n gbàgbé iṣẹ́ wọn lọ torí pé bí èèyàn ò bá lọ́nà jẹ ìmáàmù tí ò bá lọ́nà jẹ ó ṣeé ṣe àti lè sọ òdodo kó nira torí pé yóò máa bẹ̀rù pé tó ń bá sọ òdodo wọ́n ó tún láwà ní orí òun bàbá tó tún láwà ní so wàhálà dé kò síbi tí wọ́n ti máa jẹun mọ́ so ọlọ́run ní túláwà ní gbogbo orí àwọn ìmáàmù wa wọ́n sì fi orí náà ro láwà ní náà pẹ́ sọ ìdáàbò àwọn aláǹdí ó káwọn yìí pé kí wọ́n ò ní kí káwọn ṣe iṣẹ́ ajé káwọn wọn nǹkan tí tá a jẹ àtẹ̀wọ́n ọba nígbà tí pé adáwọn onímọ̀ràn kí ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa wà fáwọn ìmáàmù lásán kó máa wà tó máa gẹ́gẹ́ bí wọ́ọ̀ṣọ́ọ̀bù fún wọn láti máa kí ni ó ṣe ọ̀rọ̀ yẹn lórí wọn kí sì ní ojúṣe wọn tòun tí a rí ní àdéhùn ọlọ́pọ̀ ṣe olùkọ́ ní àǹfààní ọlọ́pọ̀ ṣàforíjì fún ẹni tó wí àti àwọn tí àgbọ̀ náà gbogbo àwọn tí wọ́n ṣàpàtà ìrọ̀rùn kí ọlọ́pọ̀ sàn wọ́n ní ẹ̀san rẹ̀ subhanaka allahumma hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. a bọ̀ sórí ìbéèrè èyí tí ọkọ̀ jẹ́ àkọ́kọ́ òun náà ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́ṣáláṣí èyí tí a sọ̀rọ̀ bá lè ní mọ́ṣáláṣí wa ní spíkà ó ní microphone a sì tún ní minaret tí èèyàn lè gùn lọ ǹjẹ́ ó tọ́ kí muazim kó tún gun irú òkè yìí lọ pẹ̀lú mọ́ àdọ́tọ̀ dèkúlá ìṣàfi olówó ni àwọn ni wọ́n kọ́kọ́ bá ní dáhùn ìbéèrè àkọ́kọ́ mọ́ṣáláṣí ti wà spíkà ti wà a sì ní microphone ǹjẹ́ kí muazim tó gòbì kan lọ láti pe ìrun mọ́. ẹ̀sìn Islam wa ẹ̀sìn tí ó ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ni nígbà tí ó sì nǹkan tí a fi gbé ohùn sókè òun náà ni à ń gun orí mínárẹ̀tì lọ tá a lọ pèrún bẹ́ẹ̀ ìgbà tó ti di pé ìgbà tó bá ní gbé ohùn yẹn technology ti ṣe tí ó dẹ̀ gbé ohùn wa dé ibi tí agbára ẹ̀ bá ma àbùkátà sí kásẹ̀sẹ̀ gun orí òkè yẹn lọ kó tó di pé a máa lọ pèrún mọ́ ìjọsìn àwọn wọ́n pín sí bí ọ̀nà méjì ètò jẹ́ pé tàòkífì ni ó wà tẹ́ pé bí wọ́n bá ṣe ṣe lẹ́sìn gbọ́dọ̀ ṣe ó wà omi kì í ṣe tàòkífì tẹ́ pé ẹ̀yin náà lè ní nọ́lẹ́jì lọ́dọ̀ ara yín pé bẹ́ẹ̀ bá ṣe báyìí ó bùkún nǹkan tó ń bẹ ńlẹ̀ ó sì bá mu tó náà láyé òde òní ibi tá a bá ti ríru gbohùngbohùn báyìí tí asóró yẹn náà dẹ̀ tún wà tí wọ́n lọ so spíkà mọ́ òkè lókè àníìdí kásẹ̀sẹ̀ gun ibẹ̀ lọ kó tó di pé a máa pèrun ní abala ìyẹn nítorí pé ní tí mú wọn ṣe bẹ́ẹ̀ ńgbà náà ni pé ìmọ̀ ibi tí màá wọn dé ńjọ́ náà lọ́hùn ó fi hàn pé béèyàn bá gòkè lọ tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹn yóò spread ju kéèyàn wà nísàlẹ̀ kó máa sọ̀rọ̀ lọ iṣẹ́ yẹn náà ni òyìnbó ṣe àwọn gbòǹgbòǹ tá ń lóyìí iṣẹ́ yẹn náà ló ṣe fún tó náà ẹ̀sìn Islam ẹ̀sìn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ni láwọn abala bíi tí ọpọlọ ti lè ran ẹ̀sìn lọ́wọ́ kò ní ìdí kásẹ̀sẹ̀ gun ibẹ̀ lọ mọ́ láyé òde òní tí gbòǹgbòǹ bá ti lè ṣe iṣẹ́ yẹn wallahu ta'ala alam. ìdí àlè kírò lẹ́yìn ìmáàmù tó ń fárùn kan tó yá sí ayé àbí tó ń wòrà rẹ̀
àwọn ọ̀dọ́ ọ̀gá àtìmọ́lé aláàrú wọ́n yọ ọdún bá mi nà sí atẹ́gùn. ìdí àlè kírun lẹ́yìn ìmọ̀ràn tí ó ń fa ọ̀nà tó yá fẹ́ ayé tàbí owó làwọ̀ méjì ọ̀dọ́ bàbá akẹ́kọ̀ọ́ iṣẹ́. Alhamdulillah. Alhamdulillah. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. Ọlọ́run yóò san àwọn àlùfáà wa lẹ́san dáadáa. Bẹ̀rẹ̀ látòrí àwọn àlùfáà wa Dr. Abdulwahab Ẹlẹ́ṣin pẹ̀lú ọ̀rọ̀ oyebíye tí wọ́n bá wa sọ. Bákan náà mo kí o gba àwọn àlùfáà wa tó wà ń jókòó pàtàkì jùlọ àwọn àlùfáà wa chairman jókòó yìí Dr. Saraj Al-Asra Ọlọ́run kí ó ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan. Ìbéèrè tí wọ́n béèrè ìmáàmù tí ń fa irun gbọ̀n ní tìtorí afẹ́ ayé mọ̀rọ̀ pé wọ́n fẹ́ ká gbọ́yé ń bẹ̀yẹn ni pé ìmáàmù tó bá yẹ pé torí àrùn ní fi ń fa àbí àwa náà ti ń gbọ́yé pé èyí tí ò lẹ́sẹ̀ nú àbí ìmáàmù tí ń farun gbọ̀n tí ò ní ẹsẹ̀ nú àti ìmáàmù tí ń farun gbọ̀n pé àwọn ọ̀sá ní ṣe ti àní ṣe súnà yìí náà yìí àbí ìmáàmù tí ń wo iṣẹ́ ìràwọ̀ ní ń wò ní yẹ̀pẹ̀ ní gbogbo tí ń bá ń wò ìmáàmù tí ń sàǹpòun mọ ọ̀la ìyàtọ̀ gédégédé ń bẹ nọ̀rọ̀ méjèèjì yìí ní tìtorí pé ká bẹ̀rẹ̀ látòrí èyí tó fúyẹ́ ìmáàmù tí kò tẹ̀lé súnà anábùwà Muhammad sallallahu alaihi wa sallam látàrí pé káfíìrún gbalẹ̀ ní súnà nábì irú eléyìí irú máàmù bẹ́ẹ̀ òun náà mọ̀ pé òun ń sẹlọ́run látàrí pé òun ń takò súnà anábùwà Muhammad sallallahu alaihi wa sallam abẹ́lọ́run kọ́lọ́n kí ó túnbọ̀ fi ìmáànì kó jẹ́ òjò kó lọ́kàn nìkọ̀ọ̀kan wa àti irú ìmáàmù bẹ́ẹ̀ láti lè parí iṣẹ́ bẹ́ẹ̀ tì àmọ́ ìwọ̀n pé kọ́ ṣáájú ká má kírun lẹ́yìn ẹ̀ ìyàtọ̀ tí ń bẹ nù méjèèjì nù èyí wọn ò sí nù tí ó lè sọ ìmáàmù di ẹni tí ó ṣáájú tí a túká ní ẹ̀yìn rẹ̀ èyí wọn bá wọn. àmọ́ ẹ̀rí ìmáàmù tí ń wọṣẹ́ èyí wọn lè díẹ̀ o wàláì ò lè díẹ̀ ó kàn dàbí ẹ̀rín ni torí pé ìtumọ̀ ìwọ́sẹ́ òun ni ìdìáwó ilmil ghaib ìdìáwó ilmil ghaib nítawọn afa pè nù èyí tí Yorùbá pè ní sẹ́wọ̀n àwọn afọ pè ní sẹ́ ìmáàmù tí ń pòun mọ ìmọ̀ ìkọ̀kọ̀ ǹjẹ́ níta bá nù tíra nù kọ̀bá wa jẹ́ pé yẹ̀pẹ̀ lèyàn fi ń pòun mọ̀ abómi ní fi ń wo títí ẹ̀ àbí ka lòun ni wọn nà sí mu àbí ń wóra wọ àbí Kùránì ẹsẹ̀ ń àbí tẹ̀sùbá ẹsẹ̀ ń Sheikh Abdulwahab gbogbo ọ̀nà téèyàn bá ti fi ń pé ẹ wá wọ̀ la yín wò ewu ń bẹ́ńbẹ́ púpọ̀ torí pé ní panupọ̀ àwọn àlùfáà ni pé gbogbo ẹni tí ó bá ní ìmọ̀ kọ̀kọ̀ òun mọ̀ ọ́ kọ́dà àwọn àfáà nírú ẹni bẹ́ẹ̀ lè kó mùsùlùmí o ibi tẹ́ wú à ń bẹ́nu o inú ilmul ghaibi ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́wọ́ bá sọ categorically nínú al-Qur'an al-Karim wa indahu ilmul ghaib ọ̀dọ̀ tòun lọ wà àwọn àfáà kà kúnnú àwọn ntẹ̀yàn máa fi bá ọlọ́run du ìjẹ́ ọlọ́run bí kéèyàn sọ pé ẹ máa wá tọrọ ọmọ àwa là ń fún yàn lọ́mọ àbí sẹ́yìn òrojò ni ẹ wá bá wa fún yín lójó àbí sí ọ̀la tí yín kò rí bẹ́ẹ̀ tí òní yín ò rí bẹ́ẹ̀ tí fẹ́ ẹ wá ká bá yín tó ẹ rí i pé gbogbo ẹni tí bá ti ń ṣerú eléyìí ń ti ń bá ọlọ́run du ìjẹ́ ọlọ́run nù kàtígórì kan náà làwọn àfáà ka eléyìí sí àti kéèyàn ó pé ẹ wá yẹ ọ̀la yín wò ibi tẹ́wu tí ẹ wà nù gbogbo ẹni tó bá ti wá rí báyìí
ẹ rí i pé irun tí ẹ̀gún ò débì kan bí àṣà àwọn dọ́kítọ̀ ẹlẹ́sìn wọn láwọn kan ò dé mọ́kà lẹ́ẹ̀kan irun tí ẹ rí i pé kò dé mọ́kà kò wọlé ẹni tí ó bá wá nírun èyàn ó ṣe tún tò lẹ́yìn rẹ̀ pé òun kírun ẹ dákun gbogbo ẹni tí irú eléyìí bá fi sí lọ́dọ̀ ẹ jẹ́ afurasí o kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré o kéèyàn ọmọ pòun mọ ìkọ̀kọ̀ torí pé ọlọ́run ọba bó ti jẹ́ ọba tó ní sùúrù ọba tó fẹ́ràn àwọn ẹ̀dá tó dá ọwọ́ aláwọn kan tá a lè pè ní no-go areas ya èmi ò ní gba eléyìí gbogbo wa náà bá ti jókòó yìí kò sẹ́ni tí ò ní mi ò ní gbà o onkaluku lófin lé rẹ̀ ẹlòmíín bẹ tó gbé yàrá kan ni kọ́dà ìyá àwọn gan ọ̀gbọ́dọ̀ sílẹ̀ fún rẹ̀ bẹ̀lẹ́ àwọn ọmọ ìní gbà tiẹ̀ náà nù ẹlòmíín kọ́dà bàtàlẹ́ gbọ́dọ̀ wọ̀ lọ́wọ́ débi sítì rúùmù tiẹ̀ tọ́ba sọ́jà alẹ́ báyẹn rò bá gbé ńgbẹ́ báyìí sì mọ̀ fún pé ìdílé rẹ̀ láwa bá ẹ̀ bọ́ bàtà yín síbi tí ọba ni ẹ bọ̀ sí ọlọ́run tó wá ní sánmà àti ilẹ̀ tó wá gbà wá gbogbo àyè tó gbà wá yìí ọwọ́ òun náà wá lóun ní àwọn mìínígbà kan ara ìnígbà ọlọ́run ni kóun ó pòun lòun mọ ọ̀la kẹ́nìkan tó pòun mọ̀ ọlọ́run lòun ọ̀gbà o ọ̀la ó léwu púpọ̀ inú àdánwò tí kọ́dà níbi tó lágbára dé òun ni pé nínú àwọn kẹta wa ń kà kún téèyàn fi kọlifáyà sí mọ́ àbí òun ni kọ́ mọ́rú nǹkan báyìí òdodo ní ẹ̀rí bó ti fẹ́ ọ̀rọ̀ yẹn fẹ́ ṣe bí wọ́n bá kó kalẹ̀ pé ta ló yẹ kó jẹ́ ìmáàmù wọn fẹ́ lè gbé ìmáàmù yìí mọ́ òun ní ẹ̀yàn ẹ dákun torí tọ́lọ́run gbogbo àwọn tó bá nírú pírọ́blẹ́mù báyìí Ọlọ́run ó ṣe ọ̀nà jẹ́ rọrùn tí ò ní kọlùnkọ ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan ìmọ̀ pàmòlá ó léwu nínú ṣẹ̀ríà Islam àmọ́ kí n fi kíní kan kún ìmáàmù tó bá ṣe pé òun ọ̀gbọ́ yìí lọ bẹ́ẹ̀ pé òun bọ́ lọ́hùn du ìjẹ́ Ọlọ́hun irú ẹni báyìí kò tí ká má wá pé wọ́n ló ti di kèfèrí o òun làwọn afáàfin mọ̀ pé tuqamu alayhi al-hujja wa tuzalu anhu ash-shubha irú ìmáàmù bẹ́ẹ̀ ni ẹgbọ́ irú tẹ́ ń ṣe yìí wọ́n lọ takò rububiyya o ìtọ́lọ́hún fi ń jọ́lọ́hún tọ́ba yìí pé kọ́ mọ́ bẹ́ẹ̀ tá a wá ṣàlàyé fún un tó sì túbà èyí wọn ò tí ì kú nínú Islam àmẹ́ni ọba níjà bá lóun mọ òun mọ náà nù tọ́ ọlọ́wọ́ sànù wallahu ta'ala a'lam. ẹ ṣe alhamdulillah àwọn ṣèkè Abraham Ahmed Azima láti dáhùn ìbéèrè tó pẹ̀lú. Ǹjẹ́ ẹni ṣàlàyé fún wa ní ìrun inú òjò báwo ni a ti ṣe é pè kí ni tí a ti fẹ́ táwọn èèyàn ṣe lẹ́yìn tó rà pé ìrun òjò. Bismillah wa salatu wa salam ala rasulillah. Ìbéèrè ìrun inú òjò pé sọ ló fi rí hábì kọ̀ọ̀kan ló fẹ́ bẹ̀ ọ́. Ó wá nínú hadith lóòótọ́ pé ní jáde Ibn Abbas kọ́ ni pé nígbà tí wọ́n pè irun tó jù wọ́n pé wá ní sallu fi rihabikum ẹ kírun ní ilé yín ṣùgbọ́n hasba mafhumu tèmi wallahu alam àwọn ọ̀gá wa bíi tó tún ṣe ó ní pé òjò tí ó rọ̀ nísìn lọ́dọ̀ tí wá ń sìn tí kálukú fi wá kírun nílé rẹ̀ lóde ti sìn mo rò pé ní òjò náà ọlọ́run ní tìjú rọ̀ tí ìbá ti dé òjò tsunami tó fi jẹ́ pé ní kò tẹ̀ wá sí ibi tẹ́lẹ̀ kankan lè tẹ̀sẹ̀ bọ̀ mọ́ táàbí wa máa pèrò pé ní tọ́ owó ẹ̀yìn jàmọ́ kálukú dáhùn tiẹ̀ kí ní ilé rẹ̀ mọ̀rùkú tá a fẹ́ mú jáde ń bi ìbéèrè náà ni pé láti máa lò ó èmi rò pé ní wallahu alam irú ìrun pípé bẹ́ẹ̀ ká ní sùúrù fún ní ọ̀dọ̀ wa bí báyìí wallahu alam. àwọn ìbéèrè ń dárúkọ ọ̀rọ̀ ẹ̀ kàkọ́ ó ní ta ni zaka tọ́ sí jù nínú ọ̀rẹ́ tẹ̀síà àkọ́kọ́ bẹ́ẹ̀ ọ̀dà mọ̀sí bóyá òun fẹ́ẹ́ ní mùsùlùmí mi kò yẹ ọ̀yà mùsùlùmí tó ní ìdí ní àbí tí ò ní ẹ̀ẹ́dẹ́jì blood family
wípé àwọn ẹbí jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹni tí ó ní ìdìnnà lọ́wọ́ gẹ́gẹ́. A man who wants to get married ẹni tó fẹ́ fẹ́yàwó àmẹ́tẹ̀ẹ̀ta tó yà sílẹ̀ ní màmá lọ sí ọ̀dà wọn ṣe kàkúrò kí wọ́n bá lọ sí ìgbẹ́. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Oníbèrè béèrè pé tálẹ̀ ẹ̀ lè yọ zaka fún nínú àwọn tí òun kà kalẹ̀ yìí ẹni tó jẹ́ brọ́dà nínú Islam àbẹ́ni tó jẹ́ ẹbíyàn àbẹ́ni tó fẹ́ ṣe ìyàwó. Àkọ́kọ́ tá a bá wo ẹni àkọ́kọ́ tó kọ́ sọ pé brọ́dà ìgbọ́yé brọ́dà ó pọ̀ ìtumọ̀ tí àmọ́ ẹnu brọ́dà fún pọ̀ kọ́dà àmọ́ ẹnu brọ́dà fún irú bá ṣe wà nísìnyí lẹ́ni tó bá ti nínú gbàbí ṣòkòtò wọ́n máa ń pèrò àwọn ní brọ́dà gbà brọ́dà ni ń túmọ̀ bẹ́ẹ̀ brọ́dà nígbà míì ń túmọ̀ pé innamal mu'minuna ikhwa pé mùsùlùmí ni wá àmọ́rú brọ́dà wo ni ọgbà lérò bóyá ọmọ ìyá mùsùlùmí ọ̀sáàjọ ọmọ ìyá wa nínú Islam àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì pé ẹbí yàn abẹ́ni tó fẹ́yàwó gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan tí àwọn tọ́lọ̀ ní ká yọ zaka fún lákọ̀ọ́kọ́ wò ní ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Kí ni ìdíjẹ́ fi ní ayọ̀ zaka? Kí ni wọ́n fi ní ayọ̀ zaka? Báwọn tọ́lọ̀ ń kà kalẹ̀ innama sadaqatu lil fuqara tọ́lọ̀ bá ká àwọn bíi mẹ́jọ yẹn kalẹ̀. Kí ni àwọn mẹ́jọ ọjọ́ yìí èwo lọ́hàn lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí níbẹ̀? Ẹnì pẹ́ni tó fẹ́ ṣe ìyàwó nísìnyí kìí ṣe pé ntí ọ̀jẹ̀ tí ó mú kọ́ nìyí ni bùkátà mẹ́nu ṣé fúkọ̀rọ̀ àwùlá pélére yìí ni àbí masakin ọ̀kan nu ṣé bírọ́dà pé mùsùlùmí ni àtẹ̀bí àwọn méjèèjì yìí ìjẹ́ ẹbí ó ti ti bírọ́dà ẹlẹ́ẹ̀kejì ó ti ti sẹ́gbẹ̀ẹ́ ẹni tó jẹ́ bíyàn tóun náà ti wà lára àwọn mẹ́jọ tọ́lọ́run wí tọ́kan ti bá nínú gbogbo nǹkan mẹ́jọ tó jẹ́ tálíkà tọ́kan bá ti bá níbẹ̀ òun lákọ̀ọ́kọ́ gbé síwájú ju bírọ́dà lọ torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ká bẹ̀rẹ̀ sàárà láti bí ẹni tó kọ́kọ́ súnmọ́ wa bó bá ṣe wá di pé fámìlì yẹn bí wọ́n bá ṣe ń jẹ́ tálíkà sí wa sí kó tó wá di pé bírọ́dà lékẹ̀ẹ́ta ni lékẹ̀ẹ́rin ni àbí ìlú ni kó tó wá di pé a máa lọ síbi ọ̀dọ́ rẹ̀ wallahu a'lam. mimma la tajibu nafaqa alayhi. náà mimma la tajibu nafaqa alayhi. ní ẹni tí oge ẹ̀sùn wọ́n gbèmí sákèsí pé lẹ́ni tí a ní ayọ̀ zaka fún yìí tí èsì pé dandan ni pé ẹni tó yẹ pé dandan abọ̀dọ̀ fún lówó tí ó jẹ tẹ́lẹ̀ kì í ṣe pé owó tí ó jẹ tẹ́lẹ̀ gẹ́ abọ̀dọ̀ náà fún tẹ́lẹ̀ owó zaka àwọ̀ àwọn tọ́nà ń dákọ̀ yìí nẹ́mọ̀ sọ́dà kọ́ àwọ̀ níbẹ̀ pé ṣé nǹkan ọ̀kan nínú àwọn nǹkan yìí àyà ẹni ká lọ lè wo àwọn tí wọ́n fi dákọ̀ gbé ní kọ̀ọ̀kan níbẹ̀ láàfin wá wò níbẹ̀ láàfin ṣe sàrà wà fún wa wallahu a'lam. náà jazakumullahu khairan wọ́n ti dáhùn ìbéèrè náà tí ó ti kún ẹ́. àwọn ọ̀sáàtúwà àdùhà àjíàmì. ìbéèrè àkọ́kọ́ lọ láì pé oníbèrè léèrè pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ tí a fi iná àti iná kí rákà àkọ́kọ́ ká fi iná kíkí ẹlẹ́ẹ̀kejì ìyẹn àkọ́kọ́ béèrè. ẹ̀ńtẹ̀ èyí tó tún tẹ̀lé tẹ́lá tó pọ̀ òní pé ǹjẹ́ ìràwọ̀ kan wà lójú sánmà tí a fi mọ̀bí tí kíbla wà ní. àwọn béèrè yẹn ni. bisimilah alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa ashabihi wa man wala. ẹni tó dáa jù ní pé tí wọn bá ń kírun kéèyàn máa kí ní sísẹ kéèyàn máa sọ̀rọ̀ tí wọn bá ké sóye èyí tí wọn bá kẹ́kọ̀ọ́ pé ìlọ́wọ́ àlẹ́yìn ẹni ká sọ pé a fẹ́ kírun sìn babake kí sọ́ọ̀tù Baqara ọ̀hún ní kakọ́ fi ṣe rọ́kà alákọ̀ọ́kọ́ babake kí rọ́kà kejì sọ́ọ̀tù Ali Imran bó sì ń tó dáa jù nù gẹ́gẹ́ bí wọ́n sì tó nù Quran sóye ní àwọn afáàsọ́kùn débi pé ìjẹ́ tartibu suwar Qur'aniyya tawqifi aw laysa bi tawqifi ìjẹ́ bẹ́ẹ̀ ṣe tó túrọ̀ yẹn ìjẹ́ tawqif ní àbíkẹ́ sí tawqif so ìwà ìfẹ́ láti mọ́tò àwọn afa sudan tó ṣe kókó ni pé ntọ́lẹ́lájú ni pé ká tó ní ṣẹ̀ tẹ̀lé bá wọn tá a bá ní ké súrà tán tá a bá fẹ́ ké nínú Suratul Baqara alápẹ̀jù rẹ̀
a bẹ láti bi alif lam mim dhalika alkitab sóye nílò lẹ́fọ̀ sí lápèjúwe kákẹ́ amánà kátó abẹ láti bi alif sóye gẹ́gẹ́ tó lọ́lá jù ṣùgbọ́n nídàkejì ǹjẹ́ tí a bá ṣe sọ́tẹ́ pé akẹ́ Al-Imran èèyàn kẹ́nu Al-Imran àbí iná àpẹ́ iná sóye wa lẹ́yìn ìgbà tí a kẹ́ léla sọ́rí èèyàn kẹ́ iná àti iná lákọ̀ọ́kọ́ èèyàn kẹ́ léla nídàkejì àbí akẹ́ Alam Nashrah lákọ̀ọ́kọ́ èèyàn kẹ́ Wadduha lẹ́ẹ̀kejì ǹjọ́ dá àbí ọ̀tọ̀ ǹjọ́ dá àbí ọ̀dá ọ̀dá sóye wa àwọn afáàní sọ pé náà mọ àṣírí gẹ́gẹ́ bí sheikh musa ibn rahmanullah wọn ní sunna ni so pété pé anabi sọ̀rọ̀ lásán ó ṣe bẹ́ẹ̀ níbi àwọn abáàdì sọ̀rọ̀ láti ẹ̀ níbi àwọn apá kan rẹ̀ tó kí àwọn afáàní di pé makruhu ni ó tọ́ ṣùgbọ́n makruhu ni ẹni tí wọ́n pè ní makruhu ni pé ntọ́tọ́ kéèyàn ṣe ṣùgbọ́n ntọ́dà ni kéèyàn má ṣe so dàtí tọ́ba rìnlẹ̀ pé anabi sallallahu alaihi wasallam ọkọ̀ fún akẹ́kẹ́ kásì taqdim àyà kan lórí àyà kan àbí sura kan lórí sura kan so yẹ wa gẹ́gẹ́ sọ̀kalẹ̀ ní Quran tí anabi wa ṣe nǹkan ọ̀hún ṣíṣe tí anabi ṣe nǹkan tó kọ́kọ́ ká má ṣe ọ̀hún ṣíṣe ọ̀hún ọ sọ̀rọ̀ afa náháyò ṣíṣe ọ̀hún ọ dé náháyò àṣẹ kíkọ́ tá níbi ká fún wa ọ gbé kó bí tahrim lọ síbi karaha wa rubbama yaf'alu makruhi mubayyinan annahu litanzihi fasara fi janibihi min al-qurab kannahi an yushraba min fam al-qirab tí anabi bá ń kọ́ ká má ṣe kankan tọ́ba wa ṣe ṣíṣe tó ṣe wọn àníṣọ́pá anabi ṣe makruhi ó fi fíìlù rẹ̀ ṣíṣe rẹ̀ ó fi ṣàlàyé pé náháyù ń wo masrufan an tahrim ila al-karaha so nínú táwọn afáàsọ nípa ìkàtà síbi kò dé òkú rárá kò sì burúkú rárá kò sì bàrún jẹ́ ṣùgbọ́n tó lọ́lá jù ní khilafu láwọn ẹni tí ó ń tọ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣàdí ọ̀nà kọ́dọ̀ ọ̀gbọ̀n tábà ń kí àti ọgbẹ̀ bá dà wá nípa pẹ́ẹ́sì kejì so ọlọ́run sọ pé wàhálà máa ti ń wàdí najmi hum yahtadun ara nǹkan tí ọlọ́run fi ní ká máa mọ al-qibla àwọn afáwa Dr. Abdulhad Edashi wọn lẹ́kítọ̀ tí wọ́n ṣe nǹkan tó ní lórí gan ni so kọ́nà kọ́ bá a san wọn lẹ́sàn-án àwọn tàkùn àwọn ọmọnulé ọ̀rọ̀ qibla sóye wọn ọ̀rọ̀ yẹn nǹkan tá a fi mọ qibla pọ̀ ara ẹ̀ náà ní ìràwọ̀ atẹ́gùn bẹ́ẹ̀nbẹ́ ìràwọ̀ bẹ́ẹ̀nbẹ́ bẹ́yẹ sí ń dún bẹ́ẹ̀nbẹ́ sóye bẹ́ẹ̀ lọ kọ́dà nínú tí wọ́n dákọ̀ pé mihrab wọ́n lẹ́pẹ́ àwọn ẹnu mọ́dà bí mi wọ̀ ká mihrab kún ṣùgbọ́n mihrab tẹ́ pé ní mọ́dà Maliki àwọn sọ pé ń tọ́ da ni so ara tí a máa fi máa kébìlà jẹ́ mihrab ni tí a bá wọ̀ lómi tí a bá ti rí ní ti ìmáàmù ilé ìmáàmù báyìí á ti máa pé kébìlà ni ní kúkúrú àpẹẹrẹ kébìlà táwọn máa fi máa kébìlà ni ìràwọ̀ kan tẹ́ ń pè ní tọ́lọ́ tí wọ́n ní náà lọ́nà sọ pé wà bí najmi hum yahtadun najmi ẹ̀ máa ń pè ní an-najmul falak an-najmul qutubi so ìràwọ̀ ní ẹ̀pà sàmàlì yẹn lọ́wọ́ báyìí lápò òsì yẹn lọ́wọ́ so mẹ́ta ni ìràwọ̀ yẹn ìbára ìràwọ̀ mẹ́ta tí wọ́n tó tẹ̀lé ra báyìí tí a bá ti ń ra mẹ́ta yẹn túmọ̀ sí pé sàmàlì yẹn nu apò òsì yẹn nu so tí a bá ti mọ apò òsì yẹn bá lè dá àwọn jihad yòókù mà àwọn bìbí yòókù mà á tún àpé ntọ́kọ́ bá la apò òsì kíni apò ọ̀tún so that a lè hadada a lè ṣe adayari sharkuna àti garb so inú kàtí èyàn lè àǹfààní látara ìmápẹ́yàn ọmọ ìwà ara wọn so nípa kébìlà nípa ọjọ́ nípa oṣù ẹbẹ̀ lọ́bẹ̀. irú ẹlẹ́yìn ọ̀lẹ́ nínú yẹpẹ́ o ẹ̀yìn ọ̀lẹ́ nínú yẹpẹ́ rárá so sámà ni wọn bí náà mímú yahtadun ìràwọ̀ sínú yẹpẹ́ sámà lọ́wọ́ ọ̀nà kọ́ṣà ni wọn. tàlíkù díẹ̀ nípa nǹkan tí àwọn dókítà kókó yà fún àwọn dókítà kúrò sọ́lẹ̀ kan ṣáàṣì fàyè dẹ̀ pé tó bá ń tàlíkù ọ̀dà as-salat fi rihalikum tí ladani bá dé pé hayya ala salat so ye as-salat fi rihalikum iná ni rihal náà ni buyut ayé fi buyutikum so àti nínú ìlú wa iná àníjẹ torí pé ọjọ́ ń rọ̀ ní ìlú wa so ye wa ẹ̀ẹ́dà tí Ànábì sọ́bẹ̀ sọ̀rọ̀ sára torí pé gbogbo dájọ́ tí ó wà ní ṣẹ̀ríà ọwọ́ mu'allala ṣùgbọ́n àlèmọ́ ẹ̀ẹ́dà yẹn àlèmọ́ hikmas lè má mà so ye. لم ترفع في المعللات علة خالية من حكمة في الجملة وربما يعوزنا التلاع لكنه ليس به امتناع علما ايتما بان كما اسو ايتما ادك ان تكلف so irú ẹ̀ ń dà yẹn a sì nà pé ìbádà mi bẹ̀tẹ̀ pé ìbádà mahdọ̀ àwọn ọ̀sítàfà àlùkòlá ti sọ́dẹ̀ kan ìbádà mahdọ̀ ń bẹ ọ̀hún máa ń pè ní gẹ́rù máa kó láti máa nà
ìbádà bẹ́ẹ̀ máa dọ̀ ọwọ́ pé máa kó láti máa ná èyí tá a mà dí tá a máa ń tọ́jú wá sáàbí tó fi ṣe tí wọ́n fi ṣe ní májẹ̀mú tí wọ́n fi ṣe lófin èyí tá a mà irú ẹlẹ́yìn sí pé ọlọ́pàá mọ̀ṣákọ̀ ánìmọ̀ kàlàfin ni so that tọ́jú bá pọ̀ ọ̀jọ̀ tó bá yẹ kó bá lé tutù yẹn ọ̀lẹ́ kó nira báyìí àbọ̀lẹ̀ kó nira báyìí kan dúkìá yẹn kọ́dà bẹ́ẹ̀ pé ọkọ̀ sínú ọkọ̀ yẹn ọ̀jáde yẹn lọ kí wọn níbẹ̀ tó yẹ pé tó bá ọlẹ́ kó dúkìá ọlẹ́ pa ọkọ̀ ọ̀run àdókò bàjẹ́ sóyè èyí ọ̀nà ti wọnú ẹ̀ sóyè wa ó ti wọnú ẹ̀ bẹ́ẹ̀ ti jábọ̀ àwọn afáàmì. wọ́n ní ẹ̀sọ́ tó máa rọ́ fún ìlmọ̀ṣá kọ̀. na ìgbẹ́ nǹkan tó lè jẹ́ wàhálà fún yàn fún ìgbẹ́ kúrò fún ọgbà tí ọlọ́run náà pẹ̀sìn bọ̀ lọ́rùn sóyè so abitali so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní lọ́fíjẹ́ pé àwọn afáàfin jẹ́ gbogbo òtítọ́ bá rọ̀ ní odò àsìkò ní lọ́fíjẹ́ pé mọ́dà tó ń tẹ̀lé màdìkí àwọn sọ pé ọjọ́ tó bá rọ̀ ní kíni o ní alẹ́ nìkan ni èyí tó bá rọ̀ lọ́sàn àti àárọ̀ kò wà bẹ́ẹ̀ kódà bó pọ̀ torí pé wọ́n kálukú wọn máa rí ní pé gbóná ọ̀tẹ̀sẹ̀ bọ̀ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ sọ ni pé tábà ti wọ ọjọ́ tó bá yẹ kó bá pọ̀ nítorí àṣírí pé ó lè kó ìnira bá wa àbí dúkìá wa ó jẹ́lẹ̀ ní àbọ́járọ̀ ni sóye irú hadith a máa lò ó lè jẹ́ pé tí àwọn afáàrùn sọ gẹ́gẹ́ madhab shafi àti hanabila sóye ó lè pé tó tẹ̀wọ̀n jùlọ ọ̀nà wàhálà àlàáfíà ráàyè kọ́sìl níbi ráàyè mi tí àmì amadé ti ń jẹ́ kankan yìí kọ́nà kọ́ sàn kálukú lẹ́sàn rẹ̀. gbogbo wọn máa kọjá sí ọ̀dọ̀ àwọn afáàrùn ìbéèrè tí àwọn afáàrùn náà máa dáhùn wí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a sin òkú sí mọ́ṣáláṣí pàápàá jùlọ ní ibi tí ó gbòòrí sí kíbla. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim allahumma salli ala muhammad wa sallim. gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè islam ti ní ètò fún gbogbo nǹkan mọ́ṣáláṣí ilé ìjọsìn ni gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa tí a bá kú islam ti ṣètò ilé òkú lẹ̀ láfi ní makbara àyè ibi tí a máa ń sin àwọn òkú sí ká máa wá sin òkú sínú mọ́ṣáláṣí kò lẹ́tọ̀ọ́ kò dáa so wallahu a'lam. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. oníbẹ̀rẹ̀ yìí yóò bá lọ́kọ́ ní ẹ jọ̀wọ́ nínú àgbọ́yé ìtumọ̀ alukurani sédè yorùbá ẹ fi yé wa pé omi òkun pín sí ọ̀nà méjìlá fún àwọn bani israel. ìbéèrè mi ni pé ṣé nígbà tí wọ́n fẹ́ kọjá sí òdìkejì odò yìí ni àbí nígbà tí wọ́n fẹ́ mu omi mo rò pé béèrè náà nù. ìdáhùn ni pé méjèèjì náà la Kùránì tọ́ka bọ̀délé yìí tí mo rò pé nìyí ń rí fáàsì ni àyà wa kana kullu kat-tawdil azim eléyìí nígbà tí wọ́n ń la odò kọjá ni ọlọ́run ní ọ̀là sọ́nà méjìlá ònkàlùkù náà àwọn asibatu Bani Israila sì máa ojú ọ̀nà tiẹ̀ àmẹ́yìí tá a bá fi kún yìí náà ń bẹ nu Suratul Baqara náà wa idh istasqa Musa liqawmihi faqulna idrib bi'asaka al-hajara فانفجرت منه 12 عينا ẹ̀yìn bẹ́ẹ̀ nù Suratul Baqara nípa báyìí àtẹ̀kẹ́ni àtẹ̀kẹ́jì òun la Al-Qur'ani tọ́ka bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní àyè tí ó ti sọ ni. mo rò pé ìbéèrè zakatọ́ jáde lẹ́ẹ̀kan ní káṣígbọ́ ọmọ fi wà ń bẹ̀ mo rò pé àwọn alága try kí ọ̀rọ̀ fi débẹ̀ but kò tí ì débẹ̀ wọ́n láwọn tí ìjẹ́ ìmú yàn tó ṣe dandan ní orí yàn èèyàn gbọ́dọ̀ tó nírú wọn lèèyàn ń yọ zaka fún ẹlòmíì bí àlọ́ tó lélẹ́yìn náà tó ń jọ ta ni ìjẹ́ ìmú rẹ̀ ṣe dandan lórí yàn òun lèmi kàn fẹ́ fi kún àwọn afáà máa sọ precisely ọmọ ò gbọ́dọ̀ yọ zaka fún bàbá rẹ̀ túláàsì ni tí bàbá rẹ̀ ọ̀nà tí ó lò tí ó jẹ ìwọ ọrùn rẹ̀ lọ wà. Bàbá ò gbọ́dọ̀ yọ zaka fún ọmọ ẹ̀ ọmọ tí ń ṣe ń bẹ ní kápá yẹn ni o kì í sọ ọmọ tóun náà ti níyàwó tí tóun náà ti di bàbá àmọ́ lópin ìgbà tó ọmọ bá sì wà lábẹ́ tí ń jẹ́ ọmọ fún bàbá rẹ̀ bàbá ò gbọ́dọ̀ wá pé gbogbo zaka tó yẹ káwọn ẹrú Ọlọ́run títí ọgbà kọ́ wá pé owó school fees àwọn ọmọ ló kù tí torí àwọn ọmọ yìí ló kù ní
yọ ma wá ṣe fatiwa fún rẹ̀ àwọn ọmọ yìí náà kú ní àkọ́bá mo bẹ́ẹ̀ o. Ẹ̀kẹta, ọkọ gbọ́dọ̀ yọ zaka fún ìyàwó ẹ̀ gbogbo tí ìyàwó rẹ̀ bá ní ìdí dandan ni wà fún àmọ́ bọ́ bá ti lágbára ma liyunfiq dhu sa'atin bí ìyàwó rẹ̀ bá béèrè pléènì lọ́wọ́ rẹ̀ tọ́mọ̀ kó tó bẹ́ẹ̀ fún un bọ́ọ̀bá wa ní bọ́ọ̀bá yìí pé lẹ̀kùn mọ́tò kan ní fún un túláàsì lè yí wọn àmọ́ ká wá pé wọ́n lè yàn lè yọ zaka fún mọ̀lẹ́bí yàn náà kọ́kọ́ ọmọ wa lọ gbé zaka fún ìyàwó ọba múnú sẹ̀ríà o àmọ́ ìyá wa ó kù kan tẹ́yìn ọ̀fẹ́ béèrè ǹjẹ́ ìyàwó lè yọ zaka fọ́kọ bẹ́ẹ̀ ni kọ́ yọ dáadáa ẹ̀yin ìyá wa ẹ yọ zaka fún àwọn baálé yín ọba àmúbẹ́ lójú ayé anabu Muhammad sallallahu alaihi wa sallam ìyàwó ọ̀kan náà àwọn àgbà sọ̀hábẹ́ tá ń pè ní Abdullahi ibn Mas'ud radiyallahu anhu òun gan lọ́wọ́ àbí anabi ní béèrè yìí torí pé òun lówó ọkọ rẹ̀ ò sì ní ibn Mas'ud nínú àwọn tálíkà ọlọ́run ni àmọ́ ìyàwó yìí ọlọ́run ṣe lólówó lọ́sọ̀lá ní àdìsí tó gùn kọ́dà Bilal lọ́rán sí anabi rán padà pé àfikọ́ dáàkọ́ ẹ̀ ayu zayani faqalat Zainabu imra'ati ibn Mas'ud ní kúkúrú anabi ní a lọ́ọ́ yọ zakani kọ́dà láàdá méjì lónìí ó ní ládàá zaka ó tún ní ládàá pé ẹran ara rẹ ọkọ rẹ lọ́nà lọ́wọ́ ẹ dákun ẹ̀yin ìyá wa gbogbo ẹni tọ́lọ̀ bá bùkún nù yín sàrà zaka obìnrin lè fún ọkọ rẹ ọkọ ni ò lè fún obìnrin ní zaka ìdí tó sì fa láti sọ yẹn lòun làwọn afa àti wílẹ̀ kan torí pé dandan ni kọ́kọ́ náwó lé obìnrin lérí kìí sì ṣe dandan ni kóbìnrin ọ̀nàwó lé wallahu ta'ala a'lam. nínú ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn olùkọ́ni sọ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn wádìí nípa ọ̀rọ̀ mọ́ṣáláṣí àwọn wá ń wá bọ́yá àwọn lè rí ìtumọ̀ mo rò pé láàrin ìṣẹ́jú méjì àwọn àdọ́tọ̀ mi Mohammed Abdulrahman alimọ ìwé ọ̀rọ̀ àkùràdéṣu ìṣẹ́jú méjì mọ́ṣáláṣí èdè Lárúbáwá ni ṣùgbọ́n èdè Lárúbáwá tó wá látọ̀dọ̀ Haúsá ni ọ̀dọ̀ Haúsá ni Yorùbá ti gba mọ́ṣáláṣí ìtumọ̀ mọ́ṣáláṣí lédè Haúsá ni pé mọ́ṣáláṣí tí ó sì sí lédè Yorùbá Lárúbáwá Haúsá náà gbà látọ̀dọ̀ Lárúbáwá ni mùsọ́lá ìyẹn pé ní ààyè tá àti kírun mùsọ́láàt àwọn ààyè tá àti kírun so mùsọ́lá làwùsá mú mùsọ́lá ààyè kírun Haúsá wa sọ di mọ́sálásí gbàtí ò wá sí chí nínú èdè Yorùbá làwa sọ di mọ́sálásí ìgbà tí ó sì sí lọ́dọ̀ tiwa ń lọrin kò sí ṣí lọ́dọ̀ tiwa báwa ti pè ní lọrin lọ́hùn ní ààyè lọ́hùn bẹ́ẹ̀ ni mọ́sálásí lọ́dọ̀ tí lẹ́kọ̀ọ́ bí yẹn sọ pé mọ́ṣáláṣí. àtẹ̀bí rí báyìí wọ́n ní kò sí jí lọ́dọ̀ wa la ṣe pé bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa ń ṣèdè kan pé bọ̀dá sọ́sọ́rọ́ tó ti ṣe lọ́sọlọ́sọ lógún mọ́ ó ti yé yín síwájú kí alága tó dáhùn the last question wọ́n ní àwọn bàbá wọn jìnnà ìbéèrè kan lẹ́yìn wí wọ́n ní ṣé ká gbà wọn láàyè gẹ́gẹ́ bí permission látọ̀dọ̀ alága. jazakumullahu khairan èsì tí amẹ́rù wa fọ́ ń sìn o náà ni òtún gáfárà yìí èyí tó ń pè mọ́ṣáláṣí o náà ni mọ́sálà àrẹ náà wọ́n dẹ̀ ti ṣàlàyé ẹgbẹ́ ọjọ́ òde kejì èyí ṣe tí àwọn oníwàásí wa kò ṣe nígbà tí wọ́n ń pẹ́rọ̀ sọ ni wọ́n èyí ṣe bí wọ́n ti pọ́rọ̀ sọ mo ní pé ìbẹ̀rù èèyàn ni àbí ìgbé ọ̀rọ̀ sọ torí nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ gan wọ́n ní àwọn blame fáwọn kan pé ó lè ṣe imam ni ó lè ṣe jẹ wọ́n ń pọ̀rọ̀ yẹn sọ ni. ní ayẹyẹ wọ́n ní àwọn ní pé ìfẹ́ràn sọ́pọ̀ fún àwọn àbá
ṣé nínú ikima ni àbí nínú bẹ̀rù Ọlọ́run ni àbí nínú bẹ̀rù èèyàn? ìyẹn ni ìbéèrè àkọ́kọ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹnìkan pé tí kò mí létí ó ní irú èèyàn wo tàbí irú wáàsí wo tàbí irú àdúrà wo ńlá lè ṣe fún ẹni tí ó ń fa rìgímọ̀ nínú ẹbí nígbà tó lọ tọrọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹnìkan ó wá lọ bá àwọn kan pé tí lágbájá ọba ṣe nǹkan yìí fò òun rò pé ó sọ gbàtíkọ́lé pé ìyá rẹ̀ ló lọ bá tó ń kọ̀ níyà ǹjẹ́ nǹkan bẹ́ẹ̀ da nínú Islam. nípa tọ́jú ẹ̀ máa ń tí àbàbà wa béèrè mẹ́tẹ̀ẹ̀ta náà ní ń bẹ mẹ́tẹ̀ẹ̀ta ni hekima ń bẹ tá a fi ṣe wá sí Ọlọ́run ló sọ fún alọ́pàṣẹ rẹ̀ pé id'u ila sabili rabbika bil hikmati wal maw'izati l hasanati wajadiluhum billati hiya ahsan. hekima ọ̀nbẹ̀nbẹ̀ inú hekima òun náà ni kí òun wá ṣe ọgbọ́rọ̀ kalẹ̀ ní ìṣedéédé bí yóò ti bá àwùjọ mu tí wọ́n sì gbọ́ yé nínú Quran náà lọ wá tọ́sọ yìí pé fasda bima tu'maru wa aridi anil mushrikin mushrikin náà ń bẹ wa aridi anil mushrikin ó dé fasda bima tu'maru kọ́ làmálẹ̀ ntọ́lọ́nkọ́ láṣẹ kọ́ làmálẹ̀ wàhálà dání mushrikin kó o sì má kó láwa kó o jẹ pari fáwọn ọ̀sẹ̀ bọ́ àbíọ́tà nítorí náà gbogbo ẹ̀ ní ń bẹ yàní tí ọba ní ké gbogbo tí wọ́n sọ ní ìsìn kò sí pé wọ́n pọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tọ́píìkì tí a fẹ́ sọ lónìí òun náà ní ipò wo ni ìmáàmù wà láti fi tún àwùjọ ṣe wọ́n sì mẹ́nu bà ń tọ́jú ọ̀rọ̀ mọ́sálásí gbogbo bó ti yẹ kí ìmáàmù ṣe ojúṣe rẹ̀ nínú mọ́sálásí nípa tí ẹ ti ṣe rìgímà ní kọ́ máa dìtẹ̀ láti fi ba ẹbí jẹ́ ẹni àṣepè sọni níwájú Ọlọ́run àìbẹ̀bí jẹ́ o ẹbí tó bá ti tò kódà kórí tí ń bọ̀ ló ń jẹ́nu mọ̀lẹ́bí wọ́n fẹ́ kó o fi sùúrù pèpè lọ síbi bí ó ti jẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ra iye iṣẹ́ tàtúnṣe ni ọlọ́ni wattaqullah alladhi tasa'aluna bihi wal arham inna Allaha kana alaykum raqiba. àníbi sọ̀sọ́ àyìn náà sì sọ yìí pé wọ́n sọ̀tàn ẹ̀ńtọ́ wa bá nàbí wa Muhammad sọ̀sọ́ tán nàbí sọ̀sọ́ pé àwọn ọmọ ń ṣe dáadáa sí àwọn fámìlì mi wọ́n sì ṣe ní tí ọ̀dá sí mi ànábì ní ìwọ máa ṣe dáadáa sí wọn bí ìgbà tó ń fún wọn lérú gbóná jẹ ni tó náà máa ṣe dáadáa sí ẹ lọ kó sì jẹ torí tọlọ sórí ẹ̀ńtọ́ ń pariwo pé fún ọ ní nǹkan kì í sọ̀rọ̀ àyàn táyé pé kálà mọ́lẹ̀ kì í sọ̀rọ̀ àyàn ní kọ́ràn ọ̀ lọ dáadáa ni kó ṣe fún ọ dáadáa tó ní ni kó fi ràn ọ́ lọ ìdáhùn tí dókítà wa aláró ti dáhùn àwọn tọ́jú ọ̀ràn àyàn lórí èèyàn òbí èèyàn ọmọ èèyàn ìyàwó èèyàn gbogbo ìwọ àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní kó ṣe ẹ̀sánù sí ọ ni ẹ̀sánù ni kó ṣe dáadáa tó bá ní ìwọ ló tún súnmọ́ nu ẹni tí ó tún ti ṣe dáadáa sí tó bá ṣẹ́kù kìí ṣe pọ́wọ́ àfọ́ ṣe ìgbé tí ọba ti ṣe nǹkan báyìí fún ọ kénékéné kò sí nǹkan tó bàjẹ́ wọn náà lọ máa tó lọ wá tọ̀dọ̀ tiẹ̀ náà ọ̀rọ̀ àyìnkí kó fún ọ lówó ṣe dáadáa sí kẹfì sògbè pọ̀ kó o náà ṣe dáadáa sí ọ kò sí inú ọ̀ràn yẹn tí ẹ lè fọ́ ìsì bọ́dà rẹ̀ tí ó sọ yìí pé abábúrò mi lẹ ṣe ọ̀ràn yẹn ni kẹ́ ẹ fún mi ní nǹkan tí mo béèrè kì í sọ̀ràn yẹn o táyì pé lè lẹ́fẹ́ kí n dáhùn o èyí tọ́jú ọ̀ràn yẹn lé lórí làwọn tá a kà sílẹ̀ yẹn èyí tí ẹni kó ṣe fún gbogbo àwọn yòókù ní gbogbo tí òun náà máa fi so bí wọn pọ̀ tí ó máa ṣe dáadáa sí wọn àwọn ìsúnsún má ju ẹlòmíì lọ wọn pe ó ti bí ìsí pé kọ́ máa ṣe dáadáa sí wọn sì pè wọ́n sí kọ́ páyọ̀ ọlọ́run kọ́ má da ìbírú tó bá fi sọ ní ilé ẹ̀tọ́ dàbírú ẹni àṣepè sọ ní ọ níwájú.